a pè ní Àmọ̀pé Ṣawere Pépé. Tí ẹ bá fẹ́ wo apá kejì múfì yìí mo kí yín káàbọ̀. Ẹ wò níbì kan nínú fídíò yìí la ó ti máa fi hàn yín bí ẹ ṣe lè wo apá kejì múfì yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a sọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé òṣèré pọ̀ àti pé àwọn English Yorùbá actor ló kópa nínú múfì yìí. Nínú wọn ni Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀, Péjú Ògúnmọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òṣèré wo lẹ láìkì jù? Ẹ wò èmi nífẹ̀ẹ́ Péjú Ògúnmọ́lá àti Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀. A ó tún wá rí i pé láìpẹ́ yìí ni Péjú Ògúnmọ́lá àti Fẹ́rànmi ni wọ́n tún dúrọ̀pù múfì kan láìpẹ́ yìí tí à ń pè ní 3 Battalion Guard. Ẹ̀yin tí ẹ bá ti wò ẹ lọ sórí YouTube kẹ́ ẹ lọ wò ó. Tí ẹ bá fẹ́ wo apá kejì múfì ẹ subscribe sórí channel wa. A ó send notification sí kẹ́ ẹ lọ wò ó. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí ẹ tẹ subscribe button kẹ́sì tẹ aago tí ó wà ní ìbẹ̀rẹ̀ ká bá lè send notification sí nígbà tí a bá drop new video sórí channel wa.